By the time we were rejoicing, I just turned back when somebody said, Madam, Madam. I turned back. It was Otumba Wale Bello. He said, you went to carry my name to social media. I will assassinate you. I will deal with you. I will kill you. Ẹ kú dédé wòyí, ẹ̀yin olólùfẹ́ Tèmídire Independent Television. Mo kí yín tẹ̀ṣọ́tẹ̀ṣọ́, bẹ́ẹ̀ ni mo kí yín tológun. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi lọ́jọ́ tòní. Ọdẹ ọdún bí lágbára Elédùà, gbogbo apáta la máa rí tajé ṣe lọ́jọ́ tòní. Gbogbo etí tó ń gbọ́ ìkànnì Tèmídire, ire owó, ire ọmọ, ire àlàáfíà kò ní kúrò lọ́ọ̀dẹ ẹnìkọ̀ọ̀kan wa lágbára Elédùmarè. Mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò Karunwi láti iléeṣẹ́ Tèmídire Independent Television. Lọ́jọ́ tòní, kí la fẹ́ rí wí, kí la fẹ́ rí sọ lọ́jọ́ tòní? Kí làwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa tá a fẹ́ wá fi tó yín létí lọ́jọ́ tòní? Ẹ̀kọ́ wo la fẹ́ rí kọ́ nínú nǹkan tá a fẹ́ sọ lọ́jọ́ tòní? Gbogbo àwọn nǹkan wọ̀nyí ló sodo sínú ètò tòní tí mo mú wá sétìgbọ́ ẹ̀yin olólùfẹ́ ètò Karunwi. Ọ̀gbẹ́ni kan, aláàjì kan, olórin kan, òun ló kọrin kan láwọn àkókò kan. Ó ní, ọmọ Nàìjà, ẹ má ṣe erékéré, erékéré ló ń doyún kóyún, oyún kóyún ló ń dọmọ lọ́mọ. Mi ò lóhùn orin, ṣùgbọ́n ẹ ti mẹni tó kọ orin yẹn. Alhaji Wasiu Ayinde Marshal ló kọ. Ó lẹ́yìn ọmọ Nàìjà, ẹ má ṣe erékéré. Ní pàtàkì àwọn obìnrin. Ó nítorí pé tán bá ṣe erékéré ó lè doyún kóyún. Oyún kóyún á dọmọkọ́mọ. Ọmọkọ́mọ á bẹ̀rẹ̀ sí ní ilé lára. Nǹkan tó ṣẹlẹ̀ gan-an láàrin Alhaji Wasiu Ayinde àti ọmọbìnrin aṣẹ́wó tó bímọ fún nìyẹn. Púpọ̀ nínú àwọn èèyàn òun ni wọ́n ń pe ọmọbìnrin yìí láṣẹ́wó. Ọmọbìnrin yìí sì ń deny pé òun ò kí ń ṣaṣẹ́wó, pé ńṣe ni àwọn fẹ́ra wọn. Àmọ́ ìbéèrè rèé, nínú àwọn interview tí wọ́n ṣe fọ́mọbìnrin Yíbò yìí, ó jẹ́ ká mọ̀ wípé àwọn ò ṣèyàwó, àwọn ò ṣègbéyàwó rárá. Àwọn kàn yan ara wọn lálè ni. Bóyún ṣe dé nìyẹn. Nígbà tóyún dé, Alhaji Wasiu Ayinde sọ pé kóun lọ ṣẹ́ oyún yẹn. Òun wá sọ pé òun ò lè ṣẹ́. Ó tiẹ̀ sọ wípé òun gbìyànjú láti ṣẹ́ oyún yẹn, ṣùgbọ́n nígbà tóun rí pé ó fẹ́ mú ẹ̀mí òun lọ, lòun fi oyún yìí sílẹ̀. Ó tún jẹ́ ká mọ̀ pé Alhaji Wasiu Ayinde pàápàá fúnra rẹ̀ ó fún òun lówó wípé kóun lọ fi ṣẹ́ oyún yìí. Òun wá mọ̀ọ́mọ̀ fi oyún yẹn sílẹ̀, lòun fi bí ọmọ yẹn. Ìdí tí mo fi sọ̀rọ̀ yìí ni wípé àwọn kan ń sọ lórí comment section nígbà tí wọ́n ṣe interview fọ́mọbìnrin Yíbò yìí. Wọ́n bẹ̀rẹ̀ sí ní bú Alhaji Wasiu Ayinde. Wọ́n ní kò kí ń ṣèyàn dáadáa. Tẹ́nìkan ò bá kí ń ṣèyàn dáadáa lápá ibì kan, ó máa jẹ́ èèyàn dáadáa lápá ibòmíì. Nínú comment section tẹ́ ń fi ọ̀rọ̀ ránṣẹ́ sí, àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ó lè ṣe àwọn ọmọbìnrin tí wọ́n bá ń gbọ́ láǹfààní, òun ló yẹ kẹ́ ẹ máa kọ sínú comment section, kò ń ṣe pé kẹ́ ẹ máa ṣépè fẹ́ni ẹlẹ́ni. Ṣé nítorí ìṣarasíhùwà tọmọbìnrin Yíbò yìí tó ń fi hàn in emotional way? Ṣé ẹ mọrú ìgbésí ayé tọmọbìnrin Yíbò yìí tó bímọ yìí, ẹ mọrú ìgbésí ayé tó ti gbé sẹ́yìn
kálàájì Wàsíù Àyìndé fi sọ pé òun ò ní gba ọmọ lọ́wọ́ ẹ̀ lè sọ kí olórin kan kó tó lè jẹ́ tó jẹ́ gbajúgbajà kó tó lè sọ wípé èèyàn kan lóyún fóun òun ò ní gba ọmọ lọ́wọ́ ẹ̀, ó ń láti ní ìdí àti ìtumọ̀ kan pàtó. ṣóun nìkan làlájì Wàsíù Àyìndé máa kọ́kọ́ fẹ́ ni? àìmọye ìyàwó làlájì Àyìndé Wàsíù tó fẹ́ tí wọ́n bímọ fún un tó sì gba ọmọ yẹn. Púpọ̀ nínú àwọn ọmọ yẹn wọ́n wà l'Amẹ́ríkà, wọ́n wà ní London, ṣùgbọ́n ọmọ títí ẹ̀ Alhaji Wàsíù Àyìndé kọ̀ sílẹ̀ fún pé kì í ṣọmọ òun. ẹ̀yin wá bọ́ sórí afẹ́fẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní bú Alhaji Wàsíù Àyìndé pé nǹkan tó ṣe kò dáa, nǹkan tó ṣe kò dáa. tẹ́ ẹ bá fẹ́ ran ọmọbìnrin yìí lọ́wọ́, ìyẹn ọmọbìnrin Yíbò yẹn àtọmọ tó bí, ohun tó yẹ kẹ́ ẹ máa fi sínú comment section ni wípé k'Alhaji Wàsíù Àyìndé kó dákun dábọ̀ kó gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀, kó tọ́jú ọmọ yẹn, kó má ro ipò àtilẹ̀wá ọmọbìnrin yẹn. torí pé tá a bá ní kàró lọ kàró bọ̀, wọ́n níyàwó tá a fi jó fẹ́ ìran ló máa wò lọ. ojú agbo náà ni Wàsíù Àyìndé ti rí nígbà tó ṣì wà lópeke. ẹgbẹ́ tọmọbìnrin yẹn sọ wípé òun ò tíì pé 50, bóyá kó wà ní around 40-45 bó ṣe wà yẹn. around 40-45 ló máa wà ní ọjọ́ orí ẹ̀ máa wà bó ṣe wà yẹn. ọmọ ọdún mélòó ni nígbà tó pàdé Alhaji Wàsíù Àyìndé? ọmọbìnrin tó yẹ kó wà nílé ọkọ tó ń gbá agbo patí káàkiri, irú èèyàn wo ni? nígbà tó lóyún fún Alhaji Wàsíù Àyìndé, tó bá jẹ́ pé ó dá Alhaji Wàsíù Àyìndé lójú lóòótọ́ wípé ọmọbìnrin yóò kì í ṣe oníbékebèke, tó bá dá lójú pé lóòótọ́ òun nìkan ló ń yàn gẹ́gẹ́ bí ọkọ nígbà yẹn lọ́hùn, Alhaji Wàsíù Àyìndé máa gbà lọ́wọ́ ẹ̀. ẹ wá ń bú Alhaji Wàsíù Àyìndé lórí comment section pé nǹkan tó ṣe kò dáa. gbogbo ẹ̀yin tẹ́ ń bú Alhaji Wàsíù Àyìndé, nǹkan tí Alhaji Wàsíù Àyìndé tó ti gbé ṣe ní ìgbésí ayé ẹ̀, nípa títọ́ ọmọ, nípa dúkìá, ṣé ẹ̀yin ti ṣe rí? ó yẹ kẹ́ máa ṣọ́ ẹnu, kẹ́ máa mọ̀rọ̀ tó yẹ kẹ́ máa sọ. gbogbo ẹ̀yin tẹ́ sì wá ń sọ̀rọ̀ yìí, ó lè jẹ́ ní tí Alhaji Wàsíù Àyìndé lè bí lọ́mọ, àwọn ni wọ́n ń sọ ìsọkúsọ lórí comment section. mi ò gbèjà Alhaji Wàsíù Àyìndé. àwọn àgbábọ̀ wọ́n ní bẹ́yẹ bá ṣe fò láṣẹ máa ń sọ̀kú ẹ̀. bọ́rọ̀ bá ṣe rí gẹ́lẹ́ oníkẹ́ṣe jẹ́ ká sọ. tọmọbìnrin bá rìn sàn láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nígbà tóun àti Alhaji Wàsíù Àyìndé tí wọ́n ti ń fẹ́ra wọn, tó bá rìn sàn, tó bá dá Alhaji lójú dáadáa pé òun lòun ni ọmọ tó bí tàbí òun lòun ni oyún tó gbé sínú, Alhaji Wàsíù Àyìndé máa gbà lọ́wọ́ ẹ̀. èló làlájì Wàsíù Àyìndé, èló ló fẹ́ fi tọ́? ṣùgbọ́n títorí pé ó ti rí láṣẹ́wó, ìdí nìyẹn tó fi fún lówó pé kó lọ fi ṣẹ́ oyún yẹn. èyí wá jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹ̀yin ọmọbìnrin lásìkò tẹ́ wà yìí, bóyá ẹ̀yin ọmọbìnrin láti 18 years títí lọ dé 30 years lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. Yorùbá bọ̀ wọ́n lọ́rọ̀ ọlọ́rọ̀ la fi ń ṣe àríkọ́gbọ́n. ẹ fọ̀rọ̀ aṣẹ́wó tó bímọ fún Wàsíù Àyìndé yìí, ẹ fọ̀rọ̀ ẹ̀ ṣàríkọ́gbọ́n. tẹ́ ẹ bá ti rí eléré tó gbajúgbajà, ẹ sáré máa lọ bẹ́mọ nítorí pé ẹlẹ́wà, ẹ sáré máa lọ bẹ́mọ kó lè fẹ́ yín, kó lè fún yín lówó, á wá yíwọ́ ọmọ yín lọ́wọ́. tẹ́ ẹ bá lóyún tí ò bá gbà lọ́wọ́ yín, ẹ wá máa pariwo káàkiri. ìwọ tó lọ ságbo patí tó rí eléré tẹ́ẹjọ́ lájọṣepọ̀ tó doyún, tó wá sọ fún ẹ pé òun ò lè gbà, ó ti mọ̀ náà, ó ti mọ̀ yí pé kò sọgbọ́n. ìyàwó tá a fi jó fẹ́ ìran ló máa wò lọ. ṣó mọ iye ẹni tó ti gorí ẹ kó tó jẹ́ pé ó fẹ́ ti oyún sóhun lọ́rùn? ṣó mọ iye ẹni tó ti gorí ẹ kó tó di pé òun wá fẹ́, òun náà wá gorí ẹ? àbí ńgbà tó fẹ́ ọmọ Yíbò yìí, tí Alhaji Wàsíù fẹ́ ọmọ Yíbò yìí, tí wọ́n jọ ní ìbálòpọ̀, ṣé fẹ́jìn ló bá ni? ṣé fẹ́jìn ló bá?
gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ràn ọmọbìnrin yẹn ńṣe ni kẹ́ ẹ máa bá bẹ̀bẹ̀ lọ́dọ̀ Alhaji Wasiu pé kó jọ kó gba ọmọ yẹn lọ́wọ́ kó k'Alhaji Wasiu gba ọmọ yẹn. Ẹ̀bẹ̀ lẹ máa bẹ̀. Eléyà jẹ́kọ̀ọ́ fún gbogbo ẹ̀yin ọmọbìnrin nísìnyí tẹ́ ń bẹ́ mọ́ àwọn eléré káàkiri. Ẹ béèrè kẹ́ tó wọ̀ ọ́. Púpọ̀ nínú yín kẹ̀dẹ̀rẹ́ ohun tó dájú ni pé wọ́n á ti sọ fún yín lé ní pé tẹ́ bá fẹ́ lọ́kọ ẹ fojú sílẹ̀ o, tẹ́ bá fẹ́ lọ́kọ ẹ fojú sílẹ̀ o, irú ẹni báyìí lẹ lè fẹ́, irú ẹni báyìí lẹ lè fẹ́ o. Ṣùgbọ́n aláìgbọràn ní gbogbo yín, ìyẹn ẹ̀yin ọmọbìnrin yẹn. Ẹ wá kó sọ́wọ́ tán, ẹ wá máa pariwo. Nítorí ọmọbìnrin Yíbò aṣẹ́wó yìí tó bímọ fún Alhaji Wasiu Ayinde, nítorí pé lẹ́yìn ọ̀rẹ́yìn nígbà tó rí ṣòro ó wá padà sí ṣọ́ọ̀ṣì, ó wá da aládùúrà ọ̀sán gangan, aládùúrà pàpàǹdodo, ó wá ń fi ìmọ̀lára sọ̀rọ̀. Ìdí nìyẹn táwọn èèyàn fi ń káàánú ẹ̀. Àbí kò ń ṣe nìyẹn làwọn èèyàn fi ń káàánú ẹ̀. Instead kẹ́ máa bá bẹ̀bẹ̀ lọ́dọ̀ Alhaji Wasiu pé k'Alhaji Wasiu kó gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀, ẹ wá ń bú Alhaji Wasiu Ayinde. Àìmọye gbogbo àwọn olórin tó jẹ́ pé nínú gbogbo wọn pátá èwo lè ò níyàwó àìmọye síta nínú gbogbo wọn. Tó wá di pé ìkan wá gbé emotional character jáde, ẹ wá ti bẹ̀rẹ̀ sí ní bú ẹni ẹlẹ́ni. Alhaji Wasiu Ayinde ò jẹ̀bi rárá. Bí ọmọbìnrin yẹn ṣe rí ló ṣe bá lò. Ó ti mọ̀ wípé ó ní békebèke ni láti lẹ̀. Ojú ò gbébì kan. Ẹni àwọn ọmọbìnrin yẹn nínú fídíò nígbà 20 years back, báwo lẹ ronú pé ọmọbìnrin yẹn ṣe máa rí? Gbogbo yín pátápátá lẹ́ ń sọ pé ọmọbìnrin yìí máa rẹwà o, ọmọbìnrin yìí máa rẹwà o. Ó ti lọ ta ẹwà ìdànù nítàkùtà ń sìn. Ṣáwọn ọkùnrin wá gọ̀ ni? Ẹni téèyàn bá kọnu sílẹ̀ kan tó sáré gbà fún, tí kò sí àdéhùn pé bóyá wọ́n jọ fẹ́ fẹ́ra wọn sílé fọ́jọ́ pípẹ́, ó wá sọ pé òun lóyún, ọkùnrin á wá gbarú ẹ̀. Ẹ̀yin gangan fúnra yín ṣé lè gbarú ẹ̀? Gbogbo ẹ̀yin tẹ́ ń bú Alhaji Wasiu Ayinde ṣé lè gbà á? Ẹ lè gbarú ẹ̀, nǹkan tó dá mi lójú ni. Ohun tó máa dáa jù ni pé ńṣe ni kẹ́ máa bá wúmà yẹn pẹ̀lú ọmọ yẹn, kẹ́ máa bá bẹ Alhaji Wasiu Ayinde pé kó jọ kó gbà á. Ìyẹn lọ bẹ́ẹ̀. Yorùbá sọ pé ọ̀bẹ gé ni lọ́wọ́, àjọbẹnù. Ọ̀bẹ ti ṣe nǹkan tó fẹ́ ṣe tán, àbí? Ọ̀bẹ ti ṣe nǹkan tó fẹ́ ṣe. Obìnrin yìí, òun àti Alhaji Wasiu Ayinde, wọ́n ti jọ lájọṣepọ̀, ó ti doyún, ó ti dọmọ, ọmọ ọdún 13. Ọmọ ọdún 13 kò ń ṣọmọdé mọ́ lásìkò tá a wà yìí. Tá a bá tún wá wo bí ìrísí ọmọ yẹn ṣe rí àti irú ìmọ̀ ẹ̀kọ́ education tó ti gbà, bó ṣe ń flow jáde lẹ́nu, ẹ mọ̀ pé ọmọ tó ní ọpọlọ pípé nípa ìmọ̀ ẹ̀kọ́ ni. Irú ọmọ bẹ́ẹ̀ kò ṣe tá dànù. Tó bá ṣẹlẹ̀ pé Alhaji Wasiu Ayinde òun ló ní ọmọ yẹn lóòótọ́, tí DNA gbé jáde pé blood Alhaji Wasiu Ayinde òun ló wà lára ọmọ yẹn, ohun tó máa dáa jù ni pé k'Alhaji Wasiu Ayinde kó gba ọmọ yẹn. Torí pé àmọ́ ọmọ tó máa ṣe, àmọ́ ọmọ tó máa wúlò fún ni lọ́jọ́ ọ̀la. Bẹ́ẹ̀ ni àsìmọ̀ nǹkan tá a máa ṣe tó máa dùn mọ́ Ọlọ́run nínú. Kó sin Ọlọ́run lára ọmọbìnrin yẹn, lára ọmọ àti lára ìyá, k'Alhaji Wasiu Ayinde kó sin Ọlọ́run lára wọn. Tó bá ṣe bẹ́ẹ̀, inú ọmọ Nàìjíríà á dùn sí Alhaji Wasiu Ayinde. Kó má wo ti ìwà ọmọbìnrin aṣẹ́wó yẹn. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mi ò lè gbà pé obìnrin yẹn ò kí ń ṣe oníṣekúṣe. Nǹkan tó ti mú ẹ tó ti lọ gbá agbo fújì, tó lórin ti rí ẹ tó ti kì ẹ mọ́lẹ̀ tó ti fún ẹ lóyún. Ìwọ éèjì tó wà nígbà yẹn ilé ọkọ ló yẹ kó wà. Tó bá jẹ́ pé o serious, ilé ọkọ ló yẹ kó wà. Wọ́n ti fún ẹ lóyún nísìnyí, ó wá ti dọ̀rọ̀ sí ẹ lọ́rùn. K'Alhaji Wasiu Ayinde kó jọ kó dákun dábọ̀
kó sin Ọlọ́run lára ọmọbìnrin yẹn àtọmọ tó bí fún un. Wọ́n ń pe ọ̀gbẹ́ni kan ní Ọ̀túnba Wálé Bello torí ńgbà nínú íńtáfíù tí wọ́n ṣe fún obìnrin ìyàwó Wàsíù yìí, ó dárúkọ ọ̀gbẹ́ni kan tó ń pè ní Ọ̀túnba Wálé Bello. Ó níyẹn dàbí àbúrò Sàlájì Wàsíù Àyìndé. Kí la fi mọ̀ wípé lóòótọ́ ó ṣeéṣe kó jẹ́ pé àbúrò Alhaji Wàsíù Àyìndé ni, tàbí Street Brothers tàbí Area Brothers. Ó sọ pé nígbà míì Ọ̀túnba Wálé Bello ó máa ń fún àwọn lówó, ìgbà tó yá ló yí bìrì ni kò fún àwọn lówó mọ́. Nínú àlàyé tóbìnrin yìí ṣe, ó ní tìtorí pé òun lọ sórí ẹ̀rọ amóhùnmáwòrán, òun lọ sórí social media láti lọ sọ̀rọ̀ nípa ọmọ tó ń bí fún Alhaji Wàsíù Àyìndé. Ó ní ṣe ni ọ̀gbẹ́ni Ọ̀túnba Wálé Bello ló bẹ̀rẹ̀ sí ní tírẹ́tì òun pé òun máa pa òun. Kí nìdí àti ìtumọ̀ tí ọ̀gbẹ́ni Ọ̀túnba Wálé Bello tó fi fẹ́ pa ọmọbìnrin Yíbò tó sọ pé Alhaji Wàsíù Àyìndé ló ní ọmọ tóun bí, ìyẹn ọmọ ọdún 13? By the time we were rejoicing, I just turned back when somebody said, Madam, I turned back. It was Ọ̀túnba Wálé Bello. He said, you went to carry my name to social media. I will assassinate you. I will deal with you. I will kill you. You, this useless lesbian. He called me names. He will die in motor accident and all that. I became afraid, but I stood and was watching him. And when he started abusing my generation, I could not stand it again. I said, it's his own generation that will die. So he now, as I retreated back, he now said, he must get me arrested. I will deal with you. They must collect that girl from your hand. He now zoom off with a tinted glass. He went down and brought out his head, said it, and zoom off. So I've actually been cautious of where I go to and where I send her, maybe sending her on errands. People have asked me to report to the police. So I don't know whether I'm being forward by going there, but right now I'm no more comfortable again hearing such threats about. So I beg fellow Nigerians, if anything should happen to me or any of my children, mostly this my daughter, help me hold this Ọ̀túnba Wálé Bello responsible, because he did not come and make his threats in under my umbrella or where I'm living. He said it openly on the road, and people heard our voices. There was exchange of words too. Kí nìdí tó fi fẹ́ pa? Ṣàlàjì Wàsíù Àyìndé ló rán oníṣẹ́ ni? Kí ló kàn bẹ̀? Àwọn àgbà máa ń sọ pé kí ló dé tí gbàràn mi ó fẹ́ dẹlẹ́rù tájínigbé máa wá dọko ẹni. Ó ló fẹ́ ran obìnrin yìí lọ́wọ́, ó dẹ̀ lè ràn lọ́wọ́ mọ́ nìyẹn. Kí ló dé tó wá sọ pé ó fẹ́ pa? Nínú interview tóbìnrin ṣe, ó sọ wípé ó ló fẹ́ ràn òun lọ́wọ́ lóòótọ́, ṣùgbọ́n tálàjì Wàsíù Àyìndé tí kò bá fún ẹ láṣẹ láti ràn lọ́wọ́, ò ní ràn lọ́wọ́. Ọmọbìnrin yóò dé sọ pé kó ràn òun lọ́wọ́ dandan. Kí wá ní ìdí tó fi sọ pé ó máa pa ọmọ tó bí? Ṣàlàjì Wàsíù Àyìndé ló rán ẹ níṣẹ́ ni? Ohun tó yẹ kóbìnrin ṣe ni pé kó lọ sí àgọ́ àwọn ọlọ́pàá, kó lọ rìpọ́ọ̀tù ọ̀gbẹ́ni Wálé Bello, Ọ̀túnba Wálé Bello, kó lọ rìpọ́ọ̀tù ẹ̀ fáwọn ọlọ́pàá yìí pé ó lóun máa pa òun sì máa pa ọmọ òun. Ẹ̀yin agbófinró tẹ́ bá gbọ́ sí ọ̀rọ̀ yìí, ẹ jọ̀ọ́ ẹ bá gbé ìgbésẹ̀ tó yẹ. Ẹ yìn fáìtì ọ̀gbẹ́ni Ọ̀túnba Wálé Bello
àti ọmọbìnrin Yíbò tó sọ pé òun bímọ fún Wàsíù Àyìndé, ìyá tọmọ tó bí, ẹ invite àwọn mẹ́tẹ̀ẹ̀ta wá sí àgọ́ yín kẹ́ ẹ bá wọn fọ̀rọ̀ wérò. Tó bá ṣeé ṣe, ẹ pa Alhaji Wàsíù Àyìndé pàápàá. Ọ̀bẹ ti gọ́mọ lọ́wọ́, kò sí nǹkan tá a fẹ́ ṣe mọ́. Ẹ bá sọ bẹ́ẹ̀ nu, ẹ bá má sọ bẹ́ẹ̀ nù, ó ti ṣe nǹkan tó fẹ́ ṣe ná. Ọmọ náà ló dẹ̀ ti wá dàgbà yìí, tó ti dùn wò lójú gẹ́gẹ́ bí ọmọ. Ohun tó máa dájú ní pé k'Alhaji Wàsíù Àyìndé àti ọ̀gbẹ́ni Wálé Bello kí wọ́n jọ sọ̀rọ̀ papọ̀, kí wọ́n ran ọmọbìnrin yìí lọ́wọ́. Àtọmọ tó bí o, àtìyá o, kí wọ́n sin lọ́hùn lára wọn, kán má wo ipò àtilẹ̀wọ̀ ọmọbìnrin Yíbò yẹn. Kán má wo ipò àtilẹ̀wá ẹ̀. Púpọ̀ nínú àwọn obìnrin ni wọ́n máa ń gbérù ìgbésẹ̀ tí wọ́n gbé, tọ́mọbìnrin yẹn gbé. Ẹlòmíì á succeed, ẹlòmíì ò ní succeed. Irú ọmọbìnrin Yíbò yìí sìn kò succeed, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ó sì dáa. Torí tẹ́ ẹ bá kan ìgbésẹ̀ ayé ọmọbìnrin míì tó gbérù ìgbésẹ̀ tọmọ Yíbò yìí gbé, àánú yín á ṣe. Irú ẹ̀ ti ṣẹlẹ̀ rí. Kì í ṣe ọ̀rọ̀ àsọdùn, kì í ṣọ̀rọ̀ eré. Láwọn àkókò ní 1993 nígbà tí wọ́n pa Abíọ́lá, ẹ̀gbẹ́ ilé tí mo gbé ni. Ara àwọn obìnrin tó máa ń lọ gbéṣẹ́ ní alẹ́ yẹn ni. Ó bí ọmọbìnrin kan nígbà yẹn, Kẹ́mi lórúkọ ọmọ yẹn. Lẹ́yìn ọ̀rẹ́yìn nígbà tí wọ́n pa Abíọ́lá tán, òun ló wá ń sọ pé ọmọ Kẹ́mi yẹn Abíọ́lá ló ní, Alhaji Basọ̀run Abíọ́lá. Ó máa ń ṣẹlẹ̀ sí gbogbo wọn bẹ́ẹ̀, ṣùgbọ́n tó bá lójú tì kò ní lè yọjú nígbà tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀, ó máa gbá kámú ni. Àìmọye bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin obìnrin mọ̀ pé ẹ máa fi eléyìí kọ́gbọ́n, ẹ kìlọ̀ fáwọn ọmọ yín obìnrin dáadáa, kán máa wo irú àwọn tán máa tẹ̀dílẹ̀ fún. Àwọn olórin lówó lóòótọ́, wọ́n gbajúmọ̀ lóòótọ́, ṣùgbọ́n ṣé bẹ́ẹ̀ náà ni ìwà wọn ṣe dáa tó? Ṣé bẹ́ẹ̀ ni ìwà wọn ṣe dáa tó? Ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣe lè tọ́jú obìnrin tó? Ṣé bẹ́ẹ̀ ni wọ́n lójú tí ọ̀rọ̀ sísọ tó? Ẹ wo àwọn àsìkò kan láyé bí ọdún bí 30 ọdún sẹ́yìn, gbogbo àwọn tí wọ́n jẹ́ olórin, tíyàwó wọn bá ti lè ṣẹ̀wọ̀n báyìí pẹ́rẹ́, ńṣe náà bẹ̀rẹ̀ sí ní kọ orin búrú ìyàwó bẹ́ẹ̀ nínú àwo rẹ́kọ̀dù. Ta ni ò ṣe nínú gbogbo wọn? Barrister ṣe, Kollington tí ò tí kú ó ṣe. Gbogbo àwọn olórin tí wọ́n jẹ́ ọmọ wọn tí wọ́n dìde sìn, Saheed Òṣùpá ni o, Pasuma ni o, Màlẹ́kà ni o, Ṣẹ̀fíù ni, gbogbo wọn náà fi orin bú obìnrin. Àwọn yẹn lẹ́ẹ̀ ní rò dáadáa, kẹ́ ẹ rò lẹ́ẹ̀mejì kẹ́ ẹ tó sọ pé ẹ fẹ́ lọ tẹ̀dí sílẹ̀ fún wọn kán máa bá yín ṣèṣekúṣe. Tó bá wá di wàhálà tán, ẹ wá máa pariwo lórí social media pé ẹ lóyún fẹ́ nìkan, wọn ò gba oyún lọ́wọ́ yín o, ẹ lóyún fẹ́ nìkan, wọn ò gbọ́mọ lọ́wọ́ yín o. Ta ló rán yín ṣẹ́? Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olójú àánú, ẹ̀yin ọmọ Nàìjíríà rere, ní pàtàkì ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ Alhaji Wàsíù Àyìndé dáadáa, ẹ bá wa jí rẹ̀ bẹ́ẹ̀ fún Alhaji Wàsíù Àyìndé, ẹ bá wa jí rẹ̀ bẹ́ẹ̀ fún wọn pé kí wọ́n jọ kí wọ́n sin Ọlọ́run lára ìyá àtọmọbìnrin yẹn, kí wọ́n fún wọn lówó. Àwọn ọmọ Nàìjíríà ti ń dá owó fóbìnrin yìí àtọmọ ẹ̀, wọ́n ti ń dá owó fóbìnrin yìí àtọmọ ẹ̀. Alhaji Wàsíù Àyìndé, ọmọbìnrin yẹn láti máa sọ pé àwọn ò tí ì rí owó ẹ̀ rárá, bóyá kó tiẹ̀ náwó owó kan sí àwọn. Ìyẹn fi wọ̀nyí pé Alhaji Wàsíù Àyìndé kò fẹ́ fi inú dídùn gba ọmọ yẹn lọ́wọ́ obìnrin yẹn ni. Ṣùgbọ́n ẹ bá wa bẹ Alhaji Wàsíù Àyìndé dáadáa, àti àwọn tẹ́ ẹ bá mọ̀ pé ó súnmọ́ Alhaji Wàsíù Àyìndé, kẹ́ ẹ bá wa bẹ̀ wọ́n dáadáa pé kí wọ́n jọ k'Alhaji Wàsíù Àyìndé kí wọ́n fọwọ́ wọ́nú, kí wọ́n gba ọmọbìnrin èyí tí obìnrin aṣẹ́wó yìí tó bí fún wọn, kí wọ́n gbà á lọ́wọ́ ẹ̀, kí wọ́n má wo ipò àtilẹ̀wọ́ ọmọbìnrin yẹn, kí wọ́n má wò ó, ṣùgbọ́n kán sin lọ́run lára ìyá àtọmọ yẹn. Tán bá sin lọ́run lára ẹ̀, inú Ọlọ́run náà máa dùn sí wọn. Tó oníyanṣẹ́ ọlọ́kà ṣe, gbogbo àwa tá a jẹ́ pátá kó àìbínú, àní rí jù báyìí lọ.
tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ́ máa bẹ́mi pàdé lórí ìkànnì Tèmídire Independent Television, ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ bọ́tìnì subscribe kẹ́sì bá tẹ bọ́tìnì notification bell. Gbogbo ìgbà tá a bá ti ń láǹfààní àti máa gbé ọ̀rọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa wá fún yín, ẹ tètè máa mọ̀, ẹ sì tètè máa wò ó, ẹ lè máa fi kọ́gbọ́n. Bẹ́ẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀, ire owó, ire ọmọ, ire àlàáfíà kò ní kúrò lọ́ọ̀dẹ yín. Àwọn ọmọ yín wọn ò ní kó sọ́wọ́, ọmọ yín ọkùnrin kò ní kó sọ́wọ́ láti fẹ́ ọmọbìnrin èyí tó máa fún ní dààmú lọ́jọ́ iwájú. Bẹ́ẹ̀ ni ọmọ yín obìnrin kò ní kó sọ́wọ́ láti bọ́ sọ́wọ́ ọkùnrin èyí tó máa fún ní dààmú lọ́jọ́ iwájú. Ẹ kìlọ̀ fáwọn ọmọ yín, ẹ kìlọ̀ fún wọn, ẹ kìlọ̀ fún wọn. Gbogbo nǹkan tó ń dán kọ́ ni wúrà. Á dára fún yín, á dára fún mi. Ó dìgbà míì.